Otasansan rédíò and TV. Sẹ́nẹ́tọ̀ Abdulazeez Yaradua di alága àgbáríjọpọ̀ àwọn aṣòfin láti ẹkùn àríwá lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú àwọn kókó ìròyìn míì, ààrẹ Bola Ahmed Tinubu yan ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ìdàgbàsókè àwọn ìlú tó wà láwọn agbègbè ẹnu ìloro lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ EFCC tún ti nawọ́ gán olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Kogi lórí ẹ̀sùn mọ̀dàrú owó tó tó bílíọ̀nù 84 owó náírà. Àtíkù pe ìpè fún ìwádìí tó gbọngbọ́n lórí àfikún owó àbá ètò ìṣúná tọdún 2024. Ààrẹ ẹgbẹ́ awakọ̀ NURTW ti rọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti pàṣẹ fún ẹni tó gba ipò ìṣàkóso lọ́wọ́ rẹ̀ kó fi ilé ẹgbẹ́ sílẹ̀ lẹ́yọ̀-ò-ṣọ́ká. Ààrẹ sínú pẹ̀lú àwọn gómìnà kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà lónìí ọjọ́bọ̀ Thursday ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024. Ó wá rọ àwọn gómìnà náà láti mú ìṣèjọba tó múnádóko lọ́kùnkúndùn láwọn ìpínlẹ̀ kó wa wọn. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ọ̀kan-ò-jọ̀kan ìròyìn lédè Yorùbá pọ́nbélé bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ lẹ́ka-jẹ̀ka lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. Ẹ ṣé o, a dúpẹ́ àmọrírì yín.